Ẹ káàárọ̀ sà. Ẹ fẹ́ jáde. Ai jẹ́ kí n bá yín ṣí. Mo rán kó sáré bá mi ra bread ẹ má bínú ẹjọ́. No, ẹ má worry, jẹ́ kí n wá ṣe. Àwọn ní kẹ́ má worry. Àbí kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ló dé ṣe wo kókó mọ́kànlọ́kọ̀ báyìí? Kí n ti yín. Èmi ni mo rán gateman ní bread ni mo ṣe ní kí n bá wọn. À ń sọ ìgbà tó wá rán gateman ní iṣẹ́ ńkọ́. Ṣọ́sọ fi pé èmi náà lè wá sílẹ̀kùn ní kí ló dé kí ló ṣẹlẹ̀? Ìwọ má worry o. Mo kọ́ lọ sínú mọ́tò jẹ́ kí n lọ fi ṣí géètì o. Má worry. Wọ́n bá ti gba àwọn single lady sínú ilé báyìí. Bó ṣe máa ń rí nìyẹn o. Madam, ẹ jọ̀ọ́ tó lọ lọ. Má bá wọn sọ̀rọ̀. Láàpọ̀ wá bí pẹ̀pẹ̀lẹ́. Kí ló fẹ́ fi ẹ̀ńtá ìsọ̀kọ mi? Ẹ̀yin tó jẹ́ kẹ́ wà nù yàrá. Èmi náà lẹ́yìn tí mo lè ti géètì ohun rẹ̀. Àní mo gbọ́ pé àti wọ́n àyè ń pariwo. Má dá idiot mi mọ̀ pé ó mọ̀ kẹ́mi ìmí ti ẹ̀ rí láti jọ́ tí mo ti kó débi. Bí ìyàwó ẹ̀ ṣe hàn mi pọ́nkán nìyẹn. Kò sí èbú tí òbùn, kò sí nǹkan tí ó sọ tán láàrin. Ọkọ yẹn gangan lẹ́yìn lọ fèsì pé kẹrẹ ṣẹlẹ̀ bá ṣí géètì. Fèsì ẹ̀ báwo ṣé mi jẹ́ tírélà tó ń fèsì mọ́tò. Fèsì pé bọ́kọ ẹ̀ sọ̀rọ̀. Ṣọpọnà ni o. Bẹ́sẹ̀ wò yẹn ṣe rí nǹkan tó jọ wíìgì lórí ẹ̀yẹ kì í ṣe wíìgì o. Òṣùká ló ṣe sórí ẹ wá gbé ọkọ ẹ̀ síbẹ̀. Ẹ máa ń gbọ́ Agbokolori pàǹtẹ̀tẹ̀ problem. Sọ bẹ́ẹ̀ yẹn mọ̀ ń sọ bẹ́ẹ̀. Ó ní kí ni títí ẹ̀ nígbà tán bí bọ̀bọ̀ yẹn ṣe wọ́n ìyá ẹ̀ sọ pé tó lágbádá mo ṣe bí ọmọ mi torí ẹ̀ mo ṣe dábẹ́ fún wa má sọ bẹ́ẹ̀ mọ́ náà èèyàn kọ́kọ́ ló fẹ́ kó tó fẹ́ ọkọ ẹ̀ ó yà wèrè ṣọ́ọ́ ti fẹ́ ra wọn láti má rè. Ìmárì tó wá kó tí ọkùnrin ló ṣe bí wèrè bẹ́ẹ̀ ó fẹ́ jábọ́ lọ́wọ́ àtòrí bá kó ní ti sàlẹ̀ ló dà kó ti yà wèrè máa bá ta sọ́kọ ẹ̀ dáadáa. Èmi náà wá mú òṣùká mi máa dìrí gidi báyìí máa gbélé máa gbọ́kọ ẹ̀ sí máa pàtẹ ọkọ ẹ̀ sí TV. Bẹ́ẹ̀ ni mo sọ orí ẹ̀ ti yí gidi ó ti ń ṣe eré báyìí àmọ́ pọ́ ọmọ bàrígà ni ó ti ń sínwín.